ó tún ti ṣẹlẹ̀ ó tún ti ṣẹlẹ̀ Ooni of Ife Council of Obas àti àwọn àgbà Yorùbá wọ́n ti fún Ọbásanjọ́ ní gbèǹdéke ọjọ́ mẹ́ta 3 days ultimatum láti bẹ̀bẹ̀ lórí bó ṣe yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba ní ìlú Ọ̀yọ́. Gbogbo èèyàn ló ti ń tako bàbá Ọbásanjọ́, wọ́n ní wọn ò ṣe dáadáa, wọ́n ní bí wọ́n ṣe ń ṣayé kọ́ nìyẹn. Gbogbo èèyàn ló ń sọ̀rọ̀ lọ́tún lósì, wọ́n ní kò yẹ kí bàbá Ọbásanjọ́ yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba nílùú Ọ̀yọ́ nítorí pé wọn ò fún bàbá Ọbásanjọ́ lọ́wọ́ tó tọ́. Látọ̀ máa pé gẹ́gẹ́ bí former president ó yẹ kí wọ́n fún wọn ní ọ̀wọ̀ lóòótọ́, àmọ́ bó bá tẹ̀ wá rí bẹ́ẹ̀ ṣé ọ̀nà tó yẹ kí wọ́n gbé gbà nìyẹn? Ṣé ó yẹ kí wọ́n sọ pé ó di dandan kẹ́ ẹ fáwọn ní ọ̀wọ̀ tó tọ́ sọ̀wọ́n tó fi ní ó yá ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó? Ṣé bó ṣe yẹ kó rí nìyẹn? Kí lè ròyìn nípa èyí? Mò ń bọ̀. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share and follow us. Bàbá Ọbásanjọ́ ń retí pé kí gbogbo wọn dìde kó fún wọn ní standing ovation gẹ́gẹ́ bí former president of the Federal Republic of Nigeria. Ibi tí gómìnà bá wà tàbí president bá wà, kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún president. Ẹ dìde. Ẹ jókòó. Ẹ jọ̀ọ́ nílẹ̀ káàárọ̀ oòjíire nǹkan méjì là ń bọ̀wọ̀ fún among others. Age, ọjọ́ orí àti ipò. Gómìnà ní ipò tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe gómìnà. Tó bá ṣe gómìnà mọ́, even nígbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba, ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. This expectation reflects a common belief that individuals who have held high political office should receive a certain level of respect. Ẹ̀hún náà ló fi jẹ́ wípé ṣẹ̀wọ̀n pé gbogbo èèyàn tó bá ti wà ní political office ọ̀pọ̀lọpọ̀ wọn sábà fi ọ̀wọ̀ fún àwọn lọ́balọ́ba, tó túmọ̀ sí wípé a ti gbé politics gorí culture. Politics ti lágbára ju culture lọ. Bá a ṣe ń sọ yìí náà, as much as bó tiẹ̀ ṣe jẹ́ pé culture ó ní iṣẹ́ tó ń ṣe, ṣùgbọ́n ó dà pé a ti gbé ọ́fíìsì gorí culture, àfi bẹ́ẹ̀ ní regard fún àwọn ọba mọ́. Àwọn kan wá sọ pé gbogbo àwọn northerners, àwọn other parts of the country, wípé wọn máa ń ṣe bẹ́ẹ̀ sí ọba wọn. Àwọn kan sọ pé bóyá nítorí pé Ọbásanjọ́ kì í ṣe ọmọ Yorùbá pátápátá. Ṣe mọ̀ pé ìgbà kan wà táwọn èèyàn ń sọ lọ́tún lósì, arákùnrin kan tó ń pè ní Adéfuyè tó ní Ọbásanjọ́ ipò ọmọ Anambra ni, gbogbo ọmọ Ìgbò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóyá èyí ló fà á tó fi jẹ́ wípé kò túmọ̀ sí nǹkan kan lọ́dọ̀ wọn láti yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba. Àwọn èèyàn ní bóyá nítorí pé apá kan Yorùbá apá kan Ìgbò ló fà á tí ó fi jẹ́ pé wọn ò mọ̀ láìdá láti yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba. Àwọn èèyàn wá ń sọ pé bí wọ́n ti ṣe yẹ̀yẹ́ àwọn lọ́balọ́ba bẹ́ẹ̀ náà ni wọ́n ti yẹ̀yẹ́ Ooni of Ife. Ẹ rántí ọ̀rọ̀ Bobrisky nígbà tó lọ sí ìlú Benin, tó lọ ń sọ̀rọ̀ pé bóun ṣe fáìn tó yìí pé kìnìkan pé ọba Benin gan tó bá rí òun á fẹ́ fóun ṣe ìyàwó. Ẹ rí pé àwọn ará Benin, ẹ rí pé wọ́n kó ti Bobrisky tó ń sọ pé kí ló ń ṣe tán náwọn máa nà án, ìwọ tó jẹ́ pé ṣe ló ó sọ̀rọ̀ ẹ̀dọ́kùnrin àtobìnrin àti ẹ̀mí tó jẹ́ ń bẹ̀. Wọ́n ní ṣe náà láwọn máa nà án, tó túmọ̀ sí pé wọn ò fi culture wọn ṣeré, wọn ò fi àwọn ọba wọn ṣeré. Àmọ́ àwọn kan tún wá pè wá ṣàkíyèsí, wọ́n ní ìyá àti ẹ̀rí ohun tó ṣẹlẹ̀ nígbà kan nígbà tí Peter Edochie àti Kanayo tí wọ́n bọ Ooni of Ife lọ́wọ́. Wọ́n ní kí nìyẹn fi hàn? Wọ́n ní nǹkan tó fà á ni pé àwọn ọba yìí gan gbà míì wọn ò fira wọn sípò ọ̀wọ̀. Wọ́n ní pàápàá ẹ̀ tún wá rí i pé àwọn ọba yẹn àwọn ni wọ́n máa ń nawọ́ wípé Ooni of Ife
ni ó nawọ́ sí wọn nígbà yẹn tó fi di gbọ́nmi sí omi òtó. Àwọn èèyàn wá ń sọ pé wípé gbogbo àwọn nǹkan yìí wípé táwọn ọba yìí bá fúnra wọn ní ọ̀wọ̀, gbogbo àwọn disrespect yìí kò ní máa ṣẹlẹ̀ sí wọn, àti pé tán bá láwọn ò wá máa lọ sí gbogbo event wípé ó ṣeé ṣe kí wọ́n fẹ́ yọ wọ́n lóyè o. Ṣẹ́kù ti mọ̀ wípé political officers, àwọn governors, àwọn president, wọ́n lágbára jù wọ́n lọ tá bá ní ká wo ohun tó wà nínú constitution. Eléyìí dẹ̀ ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn lè mú development wá sí community wọn nítorí pé wọ́n ní láti lobby. They need to go to some of these political holders, political officers, the governors and all of that to seek for permission, to seek for help and all of that. Wọ́n ti sọ pé ọba kan gbà tó fẹ́ yàwó ń jọ sí, wọ́n ní láti kọ lẹ́tà bó ti jẹ́ pé ó deny ipò wọn kọ lẹ́tà ipò wọn fẹ́ 50 million. Can you imagine that? Eré yìí gan ò lè jẹ́ kí wọ́n ní respect fún àwọn ọba àti fún culture wa. Gbogbo àwọn nǹkan yìí nítorí pé àwọn governors, àwọn president, wọ́n ní much more influence lórí wọn. Bọ́ lábẹ́ bó ṣe lè kórí, gbogbo ẹnikẹ́ni tó bá ti wá láti ibì kan, bóyá Yorùbá ni o, ó yẹ kí a máa ní regard fún culture wa, tó túmọ̀ sí pé a ti ń sọ culture wa nù tá a bá ti ń bá wọn ọba sọ̀rọ̀ báyìí, tá a ti ń yẹ̀yẹ́ wọn ní public, tá a ti ń sọ̀rọ̀ gbá wọn, tá a ti ní kán dìde kán jókòó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti condemn nǹkan tí bàbá Ọbásanjọ́ ṣe, bàbá Ìyábọ̀, wọ́n ní kò tọ́ bí wọ́n ṣe bá àwọn ọba, àwọn lọ́balọ́ba sọ. Bó ti jẹ́ pé èmi inú àwọn lọ́balọ́ba yẹn, èmi ó kàn ra kúrò nígbà tí wọ́n parí event yẹn, ó kàn ra jáde quietly. Èmi was so embarrassed by that incident, and others expressed their displeasure and criticized Obasanjo's action. Irú ọba Abdulrasheed Akànbí of Ìwó, Ọ̀ṣun State, ó condemn ìwà tí bàbá Ọbásanjọ́ wù. Ó dẹ̀ sọ pé a ní láti máa respect àwọn ọba. Ṣé rí báyìí? Àmọ́ wọ́n pe group kan ní Májámájá group, àwọn ni wọ́n defend bàbá Ọbásanjọ́, tí wọ́n argue that it was merely correcting the obas on protocol. Wọ́n kàn correct wọn pé bá ṣe ń ṣe nǹkan rèé. They emphasized his status as a Yoruba political leader and suggested that some individuals might be using the incident for political reasons. Wọ́n ní bàbá Ọbásanjọ́ kan correct wọn ní pé ó yẹ kí a tiẹ̀ máa fọ̀wọ̀ fúnra wa náà, nítorí pé bàbá Ọbásanjọ́ náà Yoruba leader ni wọ́n. Àmọ́ lábẹ́ bó ṣe lè kórí, ṣẹ́yìn rò pé ó yẹ kí bàbá Ọbásanjọ́ kí wọ́n correct wọn bẹ́ẹ̀, kí wọ́n disgrace wọn bẹ́ẹ̀, kí wọ́n ní ẹ dìde ẹ jókòó bí àwọn ọmọ primary school? Kí lè ròyìn? Drop your comments in the comment section. Remember to follow us for more stories. Like, comment and share. This is DIGINAIJA. Thanks for watching. Bye for now.